gbogbo súrà la máa ń fi sí. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayọ̀bà àsàkẹ́ ọ̀run. Bọ̀ ẹni sùúrù ẹ má bínú ẹni sùúrù èwo ni àjọkẹ́ àti àṣàkẹ́ nínú Arabic? Ar-Rahman. So ẹni sùúrù sẹ́yìn tó bá ń jẹ́ Ràmọ́ ní ìsìn ṣàṣàkẹ́ la máa pè. No mo fẹ́ kó mi ìfọ́ ni sẹ́yìn tó bá ń jẹ́ Ràmọ́ ní ṣàṣàkẹ́ la máa pè. Sẹ́yìn tó bá ń jẹ́ Ràmọ́ ní ṣàjọkẹ́ la máa pè. a lè pè ní ẹ ṣe wá pè bẹ́ẹ̀ nígbà tẹ́lẹ̀ ẹni sùúrù. Ọlọ́run ló ní attribute yẹn. Táwa bá máa pè á fi Abdulrahman sí. Ẹni sùúrù nílẹ̀ Yorùbá a ní àjọkẹ́ a dẹ̀ ní àṣàkẹ́. Ẹ̀yin lẹ ń tún sin lẹ́tú Ràmọ́nì sí àṣàkẹ́ àtàjọkẹ́. Àwọn ń béèrè lọ́wọ́ yín pé ṣe tó bá ń jẹ́ Ràmọ́nì tá máa ń pè Ràmọ́nì lọ́dọ̀ wa ṣá lè pè àjọkẹ́. That's why mo ti sọ fún yín pé attribute Ọlọ́run òun ni Ar-Rahman ṣẹgẹt ara àwọn orúkọ tí Allah máa ń jẹ́ nìyẹn. Now tí ẹ bá wá ẹni tó bá wá ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn kan ò lè jẹ́rú orúkọ Abdulsi ní tá à ń sọ fún yín nìyẹn. Gbàdá tí ẹ ti sọ nǹkan tí ẹ ti sọ bí Islam ṣe ń gangan àjọkẹ́ wà ayé nílé ìsìn ẹ gbìyànjú ẹ ti ní ẹ tó bá ti Islam ọ̀pá àsàkẹ́ ọ̀run. tẹ́mẹ̀sì bá wà mẹ́rin sẹ́ni tó fàtíà yẹn fún wọn ní Yorùbá. Ẹ ti sọ pọ́ìntì yẹn ẹ ti ní ẹ tó bá ti Islam yẹn wọ́n ní ọ̀pá. Latif kí n kà ní Yorùbá. Kí wọ́n tún Yorùbá kí wọ́n tún ní aláìdàlá. Bẹ́ẹ̀ ni fàtíà yẹn ẹ̀ka dáadáa náà. Mr. Abdulatif tẹ́ bá fẹ́ ka fàtíà. Ṣé ilé wa sọ fún mi pé ṣé ẹni tí ó mọ̀ nǹkan Mr. Abdulatif Mr. Abdulatif ṣé ń gbọ́. Kí wàá ní ó yẹ sọ fún mi o. Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín. Ẹ calm down báyẹn. Ẹ rí wípé ńgbà tẹ́ fẹ́ ka fàtíà yẹn ní Bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin rahmanirrahim mọ̀ tẹ́ bá fẹ́ kà náà tó bá sọ pé kẹ́ ka fàtíà Yorùbá bẹ́ẹ̀ ṣe kà ní Lárúbáwá yẹn náà lè ṣe máa kà kò ń ṣe pé máa so ẹ jẹ́ kí n kà fún yín torí pé ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín Mr. Abdulatif. Ẹ ní sùúrù ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́ mi ní nǹkan tẹ́ ẹ mọ̀ nǹkan ẹ̀dẹ̀ ní sùúrù ká tún pọ̀ àwọn èmi ò wá láti wá ṣàlàyé nǹkan tí ó ti sọnù tẹ́lẹ̀ ṣẹ́gẹ́tì Allah ló máa ń fìyàn mọ̀nà so now ọ̀yá mò ń gbọ́ yín bọ́ mo kàn correct yín ni tẹ́ bá bẹ̀rẹ̀ láti alhamdulillah nígbà tá a kọ́kọ́ wọlé nǹkan tá a kọ́kọ́ kà ní Quran 4 verse 88 verse 89 níbẹ̀ nǹkan tá a lè sọ ń bẹ̀ ni pé òun máa ń ṣìyàn lọ́nà ibi ìsìn ẹ̀jú ti ń sọ fún wa pé Allah ló tún ṣe Ọlọ́run ló ń fìyàn mọ̀nà Allah ló ń ṣìyàn lọ́nà Mr. Abdulatif ẹ get fact yẹn right Allah ò kì í ṣọ ẹ má wọrí ẹ mute ẹ wáyé kí n ka fatia fún yín Yorùbá ẹ jẹ́ kí n kà fún yín ó ní fatia ní mute now ní orúkọ Allahu aláàánú jùlọ gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu Olúwa gbogbo ẹ̀dá aláàánú jùlọ olùkápá ẹ̀san ìwọ nìkan ni à ń jọ́sìn fún ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá orí sí bí ẹsẹ̀ wá rí rẹ̀ lójú ọ̀nà tààrà ọ̀nà àwọn tí ó ti ṣe ìlera fún yàtọ̀ sí àwọn olùṣìnà àwọn kìrìsìtẹ́nì àti ìyàwó Nasara àti ìyàwó. Ẹ mọ̀ pé àwọn ẹni ìbínú àtàwọn olùṣìnà yẹn àwọn kìrìsìtẹ́nì àti ẹ mọ̀ abẹ́mọ̀ so kò sí. So ẹni tí olùṣìnà yẹn jẹ́ gbogbo àwọn tó yẹ pé wọn ò sí àwọn tí ò bá ti ṣe Islam ẹnu ó sọ ó ní kìrìsìtẹ́nì àtàwọn Júù ló sọ kìrìsìtẹ́nì àti Júù ló rí fáàsì ń bẹ o tẹ́ bá wo tafsir yín ẹni tafsir lọ́wọ́ ń bẹ yẹn kẹ́ ẹ yẹ̀wò fún ara yín Christian and Jews ni so kò ó dídí sọ ó là so ibi tẹ́ ti sọ pé àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run tẹ́ bá ti irọ́ lásán ni Allah ò kì í ṣe àjọkẹ́ ayé kò dẹ̀ kì í ṣe àṣàkẹ́ ọ̀run gbogbo everything nípa Quran irọ́ ni ó tún sọ fún yín tẹ́ bá kà nǹkan tó wà ń bẹ ní pé Ar-Rahmanir-Rahim aláàánú jùlọ méjèèjì yẹn tẹ́ bá tún wò náà Allah fúnra rẹ̀ kò láàánú torí Ọlọ́run tó láàánú. A point of correction tẹ́ mọ̀ gan aláàánú
aláàánú. Ọlọ́run tó pera ẹ̀ ní aláàánú tó náà wà merciful kò ní wá lọ dá iná síbi kan kó náà fẹ́ kó àwọn èèyàn síbẹ̀. Olórí burúkú ni irú nǹkan bẹ́ẹ̀. Ṣẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. Ṣé irúfúnrú ẹ̀yin tẹ́ ẹ bá tẹ̀lé náà ni tẹ́ ẹ bá kú lórí ẹ̀? Kí n kú ohun aláàkọ́ ló dá èmi náà ṣì gidi la. Táwa ló dá yín, ta ló dá yín? ms ẹni yìí ní fún ẹni tí ó bá tẹ̀lé ni ẹ̀wọ̀n Mr. Lateef ṣé mo báyìí Muslim náà máa wọ náà abẹ́ mọ́. Irọ́ lẹ pa. Mo ti mọ bí tẹ́ fẹ́ mú wá. Mo fẹ́ mọ gbogbo àwọn tátìsì yín mo ti mọ. Ẹ jẹ́ kọ́ fún yín kẹ́ka fún gbogbo ayé náà bẹ́ẹ̀ tí mọ̀ ẹ kà wá máa fẹ́. Ó yẹ ẹ̀ka fún wa kẹ́kì. Ẹ ṣí laptop yín kẹ́kà. Cross over it ló wà ń bẹ̀. Cross over. Ó yàtọ̀ sí wọnú ẹ̀. No, mo kàn kò nídìí kí nǹkan mo ti ṣàlàyé fún yín. Ṣé kìí ṣe cross over ló wà ń bẹ̀? Ẹ̀yin ẹ̀ka. Ẹ̀ka Mr. Abdulateef. Ẹ̀ka gbogbo èèyàn fẹ́ rí ms ẹ ṣí síta fún wọn. Crossover kan ló wà bẹ́ẹ̀. Ẹ bá ti ṣí bẹ́ẹ̀ kẹ́ ṣí tẹ̀sí ti 72 and 71. Ẹ ṣí káàkà lọ́dátọ̀dọ̀ yín ó yá. Tí wọ́n bá lè ṣe ms ẹ̀yẹn sí fún wọn. Ẹ má worry now. Ó yá ẹ jẹ́ kí n gbé jáde kẹ́ ẹ rí. Àwa ò kí ṣe rí àwa ò kí ń parọ́ ń bì, àwa ò jẹ́ kí ń ṣìyàn lọ́nà ń bì. Àwọn olóòna àwa náà kì í parọ́. Ẹ ń parọ́ o, ẹ ń parọ́ o, ẹ ń parọ́ o. Ẹ̀yin lẹ ń parọ́. Torí pé no sẹ́wọ̀n kan ẹ̀ ń tún nǹkan. Ok ẹ má wọrí àwọn èèyàn gbọ́ wá sá. Understanding lẹ́yìn fi ń tu. Ẹ má wọrí sá. Àwọn èèyàn ok ká má lo sense wọ́n tá bá fẹ́ tu. Iná ọyá ẹ gbé jáde. Àwọn èèyàn ń gbọ́ wá sálẹ̀, àwọn èèyàn máa wá sọ́ọ̀sìn bóyá wà la parọ́ àbẹ́yìn. Ọyá ẹ gbé jáde. So Quran chapter 19 Suratu Maryam. Ẹ jẹ́ kí n kà láti 65. Ṣí ibẹ̀ yẹn nìkan wọ́n làwọn ti mọ̀ tẹ́lẹ̀. Ẹ ṣí bẹ́ẹ̀ pẹ̀lú tẹ̀sí fún wọn. Ẹ wọ́n náà ní tẹ̀sí oríṣiríṣi. Ẹ jẹ́ kí n kàn ka verse 71. Ó ní ohun rẹ̀ ẹ máa wo. There is none of you who will not pass over it. Ẹnikẹ́ni nínú yín tí ò ní gbàbẹ̀ kọjá o. This is a decree your Lord must fulfill. Èyí ni ìlérí tí Allah ti ṣe lóde àwọn Mùsùlùmí ṣe. Nǹkan tí àáfàá wa yìí sọ ni pé ẹ ṣe sùúrù. ms ẹ wá lọ sí tẹ̀sí fún wọn. Wọ́n ti náà fẹ́ ṣàlàyé. No, ẹ mọ̀ sí kẹ́ tó lọ, there is no one that will not pass over it. What's the meaning of that? Kí ni ìtumọ̀ yẹn? Ṣé wọ́n sọ pé everybody máa wọnú ẹ̀ ni? There is nobody that will not pass that sirat. It's totally different. So that fún yín ní tẹ̀sí kẹka ìbẹ́yìn náà mọ bẹ́yìn ká tẹ̀sí dáadáa so. Kí ni ìtumọ̀ àyà yẹn gbọ̀ngàn gbólóhùn tó ń lò lọ so because náà nǹkan tá a ní ẹ má bínú pé mo kàn já wọlé wa kí gbogbo léwu ẹ pé ètò ẹ pátárọ̀ àfáà dáadáa. Náà ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Mo ní àwọn báàsì yẹn ṣe mọ̀ pé kéèyàn ní ìwòye sí àwọn gbólóhùn kọ̀ọ̀kan ní nǹkan tó ń túmọ̀ ó máa help wa láti lè understand nǹkan tí àyà ń sọ ṣe mọ̀ bẹ́ẹ̀. Kí lẹ sọ? Ìwòye sí verse like tó bá gbé verse kan kalẹ̀ láti lè mọ̀ fún verse yẹn a máa ní ìka wo àwọn wọ́ọ̀dì yẹn one by one so ó máa help wa láti lè understand yẹn dáadáa understand verse yẹn dáadáa right. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ni. So àyà tí ẹ sọ wípé wọ́n kò tì yẹn ṣẹlẹ̀ ká àyà yẹn jáde so ká bá wo kí ni ad-dalalatu al-alfaz like àwọn nǹkan táwọn gbólóhùn rẹ̀ ń tọ́ka sí ṣe understand so àbá máa tọ́ka wọn lẹ́ọ̀kọ̀ọ̀kan so ó máa lè jẹ́ tuntun mọ́ yí wa ẹ̀kọ́ ẹ sọ pé cross over it náà sọ̀nsìn so ṣẹlẹ̀ ká verse yẹn jáde nísìnyí so ká wá sọ ìtumọ̀ àwọn words tó wà nínú verse yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan so that àwọn èèyàn máa lè understand. Now, so ẹ jẹ́ n gbé jáde. Okay. Ẹ jẹ́ wá bá wa power tap. Ṣé fáànù wà níbi tí ẹ wà ní ìtàmúlẹ̀ ìdáríwọ̀ kan sound funny sound tó ń dùn? Fáànù kíkún pa. Kí lẹ sọ? Orú mú díẹ̀. Ọ̀yà. Mo ń bọ̀. Ta ló fẹ́ bọ́ sí big screen? Ṣé Abdulateef ni?
ta ló fẹ́ bọ́ sí big screen ẹjọ́ ẹ bá power tap. Yeah, Abdulateef náà ló fẹ́ bọ́ sí big screen. Okay. Mo gbé sí kò bọ́ sí o mi ò mọ reason. Kọ̀ọ̀kan náà ẹ̀ka àmọ́ máa yé wa báyìí. Ó ti bọ́lẹ̀ o. Ọ̀gbẹ́ni yẹn ti bọ́lẹ̀ o. Ó lè jẹ́ nẹ́tíwọ́ọ̀kì àbí ìkọ̀ọ̀kan tó ń fi ránṣẹ́. Èmi ò rò. àwọn èèyàn kan wà Ọpẹ́yẹmí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ lè ṣí máìkì yín Ọpẹ́yẹmí. Mr. Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà. Ẹ sà ẹ kú àtàárọ̀ sà. Ẹ gbóhùn sókè sà ń gbọ́ yín, ẹ gbóhùn sókè à ń gbọ́ yín àti mute fún yín. Okay. So comment section mo wà látàárọ̀ tí mo wo àwọn comment section yẹn. So mo wá rí i pé àwọn èèyàn ń táìpù olórí burúkú ni Allah kìíní kan those and that. Ẹ get me? So mo fi wá wọlé pé ọdún mo kọ́kọ́ fẹ́ pò àfáàyàn tẹ́lẹ̀ ńgbà tán tú Fatia yẹn ni because wọn bá ṣe ń tù yẹn ó ń ṣe bákan bákan. So mo á ní mo fẹ́ pò wọn tẹ́lẹ̀ bọ̀ ìgbà tí mo wá wo comment section yẹn tí mo wá rí bá ṣe ń bú Allah olórí burúkú ni Allah kìíní kan. So ló wáyé kí n send kìíní ẹ̀ pé èmi náà fẹ́ wọlé mo fẹ́ sọ̀rọ̀. But nǹkan tèmi kàn need láti sọ ni pé sẹ́wọ̀n pé ọlọ́run normal gbogbo apápátá ni à ń sin ọlọ́run tá à ń sọ pé yes olúwa kìíní kan à ń sin ọlọ́run God báwọn èèyàn ṣe mọ̀ sí ní English bẹ́ẹ̀ náà làwa náà mọ̀ sí Allah ní èdè Lárúbáwá ṣẹ́gẹ́tì báyẹn. Bọ́ àwọn nísìnyí báyìí báwọn èèyàn sọ pé olórí burúkú ni Allah kìíní kan ṣé àwọn ò mọ̀ pé God náà làwọn náà ń bá wí. The thing is language tá a kàn fi ń sọ yẹn òun ló different ló yàtọ̀. So nǹkan tí ò wá yé mi nìyẹn torí bá ṣe ń type yẹn like mo kàn wò ó somehow ni so torí ẹ̀ mo fi wá. ẹ má bínú nípa yẹn ìdí tí wọ́n fi sọ pé lórí burúkú ni Allah àti Muhammadu ẹni tó ní kọ́ lọ pa ẹni tí ó bá ṣe ìsìlámù mọ́ ṣẹpọ̀rọ̀ ẹ̀wọ́ ti pè so ìyẹn ìkíní so Fatia tẹ́lẹ́fẹ́ bá wọn kà yẹn tẹ́ báyìí lè bá wọn kà ẹ lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tu fún wọn yóò wá ẹ ṣe. Àgbọ̀yìn mọ̀ pé ṣán lọ gọ́gù ni. Akọlù wọlé. Ok Mr. Ọlá ṣe wà ń bẹ̀. Ọlá ẹ káalẹ́. Ok obìnrin ni wọ́n. Yeah. Ẹ jẹ́ máa bá wa power tap lọ. Ẹ káalẹ́ mà. Yes. So I'm not here to defend anything like, but mo kàn fẹ́ béèrè pé what's the essence? Like, what would you guys gain from all this? Let people do whatever religion they want to like. Okay. Sister Ọlá. Yeah. Ṣé ti báwọn àfáà kankan sọ̀rọ̀ rí ẹ máa ń rán àwọn àfáà yín tó bá ń ṣe wáàsí. Yeah. Ṣé ti gbà kankan ni wọ́n mọ̀ rí like pé kọ́ preach about Muhammad so ẹ̀rí báyẹn. Tẹ́ bá kàyé àfáà tẹ ní tó bá jẹ́ 10 ní Nàìjíríà ẹ lọ wò wọn tẹ́ bá pàdé wọn lórí mídíà lẹ́nu rẹ̀ wọn lè dá preach about Muhammad like Muhammad sọ fún wa ká tọ́jú ìyá wa ká ṣe dáadáa ká jókòó sílé ká jẹun ká ṣe déédéé. No, ẹ má wo comment ẹ má bínú Mrs. Ọlá ẹ má bínú ẹ má wo comment èmi àti ìmọ̀ sọ̀rọ̀ ẹ má bínú. So àwọn àfáà yìí nǹkan tó máa ń ṣe ni pé I just asked them ẹ máa gbọ́ wọ́n máa sọ pé ilẹ̀ Yorùbá ò dáa gbogbo àwọn bàbá wa àwọn alálẹ̀ wa ló ti lọ kò sóhun ọ̀rọ̀ tó kì í sọ sí wọn tán. So ẹ mọ̀ pé ẹni tó bá jọmọ àlè like tó bá sọ̀rọ̀ nípa bàbá èèyàn ṣe get náà mọ̀ pé ẹni tó bá jọmọ àlè kò ní kí ẹ̀ bọ́ ọmọ ọkọ àlè máa wọ bàbá mi máa lọ ń sọ náà bọ́ báyìí sìn táwọn náà bá ń sọ̀rọ̀ Muhammadu àwọn ọmọ Saudi ló yẹ kó wá máa dìbẹ́ǹdì Muhammadu ṣe get but àwọn ẹlòmíì bí yàtọ̀ jẹ́ follower Muhammadu ẹ mọ̀ bí àbí footballer àwọn kan máa láìkì Ronaldo Messi àwọn kan náà olórin Davido
àwọn kan láìkì Fọlá so ó wà bẹ́ẹ̀ so àwọn tó bá wá jẹ́ fọ́lọ́wà tó ń tẹ̀lé Muhammadu yẹn nǹkan tó máa ṣe ni pé wọ́n á lọ bá àwọn agbẹnusọ wọn àáfàá wọn yẹn ẹ̀yin àáfàá ẹ máa sọ nípa ẹ̀sìn yín ẹ má búlẹ̀ Yorùbá àmọ́ àwọn aláàfáà yín kan ó ń ṣe àjọyọ̀ 30 years nsìn tó ti ń bú ẹ̀sìn bú ilẹ̀ Yorùbá so kí wá ṣáà wá ń sìn ṣé a ti báyàn jà ṣàbúyàn nǹkan tó wà ní òwe wọn Yorùbá is still that yóò ń pé ṣe kinní kan ó ṣe like tóun bá ń ṣe tiẹ̀ doesn't mean you guys should. Yes. Okay, so ẹ jẹ́ ká wá sọ fún iṣẹ́ mọ̀ nígbà táwa náà kéré gbogbo àwọn nǹkan tí àwọn àfáà yẹn sọ fún wa wọ́n sọ débi pé ká má dọ̀bálẹ̀ kí bàbá wa mọ́ ká má kúnlẹ̀ kí ìyá wa àwa ò dẹ̀ mọ̀ pé Fúlàní ni majority wọn torí wọn ò náṣà àti ṣe lọ́ ṣe dàbí ọgbọ́n fẹ́ ba àṣà àti ṣe tiwa jẹ́ nísìnyí àìṣẹ́ mọ̀ pé Fúlàní ni majority wọn ṣé ká dẹ̀ dákẹ́ náà káwọn Fúlàní tí wọn ò láṣà àti ṣe kọ́ balẹ̀ wa jẹ́ so wọn nǹkan yẹn là ń gbìyànjú àti ṣe àwọn òtítọ́ wá bẹ ìbò àwọn nǹkan núwèé wọn là ń kà jáde náà ẹ máa gbọ́ nípa yẹn tẹ bá ti rí àfa sista Ọlá ṣẹmọ Fatia ṣẹmọ kọtà Fatia. I said I'm not here to defend anything. I'm not. No defend nìkan tá à ń sọ fún ẹ̀yin ò mọ̀ tẹ bá ń ka Fatia ní ìgbẹ̀yìn ẹ̀ ń ṣépè fún àwọn Christian àti Jew àtọ̀wọn tí ò lẹ́sìn so nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn àwọn táwa ti mọ̀ ta gbọ́ tún ìta mọ̀ kan tíbẹ̀ yẹn ń sọ lè dákẹ́. But they didn't lẹ́ẹ̀márùn wọ́n máa kírun lẹ́ẹ̀márùn. Probably ṣe nǹkan tí mo sọ gan náà ni mọ̀ wọ́n sọ pé Christian nǹkan tí mo sọ alọ́wọ̀n àfọ àwọn àbí wọ́n lè kà fún yín tó wọ́n dàbí bí ẹ̀fẹ̀ kẹ́mi kà. Nǹkan tó ṣẹlẹ̀ nínú Fatia so ẹ̀rí báyẹn so nǹkan tó lè ya stop kínní ni pé wọn ò dẹ̀ lè stop ẹ̀ ṣẹ̀rí kò ń ṣe pàwọ́ aládédé bàtà bá wọn jà so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. All right, thank you. Bye. Yeah, you're welcome. Yeah, I should. Ọ̀gbẹ́ni yẹn ó ti bọ́lẹ̀ wá rẹ̀ nù. Èmi ó dà pé wọn lè gbé gẹ̀ẹ́sì Fatia ò ṣe nǹkan tó rọrùn báyẹn. Wọn lè gbé gẹ̀ẹ́sì Fatia. Àfáà kan yẹn ti padà wá. Network ló ń ṣe mo ṣe Wi-Fi. Ó yà pé fẹ́ gbé nǹkan sí ṣojú screen. Ok, kíní ni. Lórí let's kí ni yẹn kó tóbi. Olúwe kò sí ẹ̀rí comment section yẹn àwọn ọ̀gbá ló wà mẹ́. Mi rántí nǹkan tá a jọ ń sọ. Ṣé ìmọ̀ọ́mù lọ náà nìyẹn wọ́n bú ìmọ̀ọ́mù pé ìmọ̀ọ́mù lè gbé gẹ̀ẹ́sì. Ok, Quran chapter 19 verse. lè ṣe kí ni yẹn kó tóbi. Mo fẹ́ ṣe náà ni ó ń sọ pé service internal error so I don't know bóyá àtọ̀dọ̀ mo yẹn ń try àjọ kàn change kìíní ènìyàn mi ò mọ̀ kó máa pa àwọn wèrè yẹn ti ń report o service internal error ló ń sọ. So Mr. Abdul wọ́n lè lò báyìí wọ́n lè gbé jáde báyìí bẹ́ẹ̀. 1971 ẹ lè kàn gbé wọn sókè ẹ jẹ́ kí Mr. Lateef tóbi kọ́ wà lókè kejì yẹn. Òkè náà ló wà àbí Lateef nìyẹn lókè náà lẹ́gbẹ̀ẹ́ mi bí. Rárá o. MG lèmi ń rí so. MG gẹ̀ ìsàlẹ̀ MG wà lọ́dọ̀ mi o kó wá ló ń ṣẹlẹ̀ fún. So ó ti ṣe ń sin Mr. Lateef ó yẹ ẹ lè ṣí Kúránì kẹta. Okay, so títí Ibn Kathir lélẹ̀. Ṣébẹ̀ tí Ibn Kathir lélẹ̀. Ṣé ń gbọ́ mi? Everybody ń gbọ́ ẹ̀ ká. Okay, now títí Ibn Kathir lélẹ̀. Wọ́n ní everyone will be brought to hell and the righteous will be saved. Ibn Jarir reported that and then change.
ẹ jẹ́ n wọ sínú ilé padà ẹ má bọ̀. Mr. Lateef mọ̀ bí àwọn èèyàn gbọ́ wọ́n ní gbogbo èèyàn ló máa wọnú iná ẹ̀yin náà ti sọ fúnra yín mi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa yí àti mùsùlùmù àti kò mùsùlùmù ẹ ṣáà ti wọnú iná. ẹ máa gbọ́ àlè dúró síbẹ̀ yẹn wọ́n ní dúró síbò. there is now wọ́n ní there is not one of you but will pass over it. Now what are we passing? The bridge over hell is like a sharp edge of a sword. So ibi tá ń pass gẹ́gẹ́gẹ́gẹ́ on a bridge over hell. There are some that àwọn kan wà tó yẹ pé wọ́n máa pass ẹ̀ conveniently. Àwọn kan wà tó yẹ pé they will pass it like wind. Like wind. And another one will pass it like fastest horse. There are some that will pass it like fastest cow. Then the rest will pass while the angel will be saying, "Oh Allah, save them, save them." These narrations are supporting narrations similar to it from the prophets in the two Sahih and other collections as well. These narrations have been related to Anas, Abu Sa'id, Abu Hurairah, Jabir, and other companions. May Allah be pleased with them. Ahmad also recorded. Now, ibi tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ lò gẹ́gẹ́ ni pé ibi tí wọ́n sọ yìí, we are passing Muslims ẹni tó bá jẹ́ àwọn wo ló máa pass like a sharp edge of a sword. So ṣé ti rí báwọn groups wọ́n ṣe máa pass over the hell. There is a bridge tí Allah place sórí iná ibẹ̀ la máa gbà lọ sí àlùjánnà. Ṣé get? Lateef ta tó lọ sí àdìtì fún yín ṣé ẹwọ́nú náà bẹ́ẹ̀ wọnú náà nù nǹkan tẹ́ kà yẹn sàn. We are passing over it. Ẹni ṣe wọnú náà ẹ̀yin lẹ kà jáde pé kò sẹ́nikẹ́ni tí ò ní wọnú náà o àwọn tó wá jẹ́ muslim wọ́n máa kó wọn yọ láti bẹ̀rẹ̀ ẹni sùúrù láti bẹ̀rẹ̀ nǹkan tẹ́ kà mọ́ yín sọ fún yín o àti bẹ̀rẹ̀ ẹ tó dé sálẹ̀ pé fastest cow àti horse ten sọ yìí tí sọ yẹn lókè láti bẹ̀rẹ̀. That's explanation now. ẹni sùúrù náà ẹ lè yọ minus òkè yẹn kúrò sí náà lókè yẹn ẹni ẹjẹ ń délẹ̀ lókè ẹni sùúrù náà ẹni gbogbo èèyàn máa wọnú náà ẹni wọ́n máa wá kó àwọn muslim yọ ṣebí bẹ́ẹ̀ ṣe kà á nìyẹn pé yẹ tún kà. Will be brought to hell. Kí ni túmọ̀ yẹn wọ́n máa ṣe kí ni túmọ̀ yẹn tú nǹkan tẹ́ kà yẹn wọ́n máa kó wọn wá bí. No ẹ tú nǹkan yẹn ní yóò bá ẹ tú. Ẹ máa gbọ́ mi. Now ẹni tí wọ́n mìn bíbà yìí kí n dúró ní orí ilé nìsín. Ẹ sọ kí ni túmọ̀ ẹ. Ẹni sùúrù wọ́n á kó wọn wá sí ibi tí iná wà gàgà ibi bẹ̀ ni wọ́n á kó wọn wá. Ẹni sùúrù wọn sọ bẹ́ẹ̀ wọ́n máa kó wọn wọ́n ṣàní wọ́n máa kó wọn wá àbí. But they did not say people àná sọ wípé bí wọ́n máa wípé wọ́n á wọná kó tó di. Wọ́n kó wọn wá ẹ máa gbọ́ ibo ni event yẹn ṣé inú náà ni àbí àlùjọ náà. Kì í ṣe inú náà. Ṣé àlùjọ náà níbẹ̀. Kì í ṣe now n tó wá wà ń bẹ̀ ní kẹ́ máa gbọ́. Ẹni sùn ibo níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀. Wọ́n ṣe súyà ni wọn kò wọ́n fi wọ́n ṣe súyà ń bẹ̀ ni. Ṣálùjọ náà ni àbí inú náà ibẹ̀ ẹ̀ kan sọ àwa ní àdìsí tá a máa gbé síta tá a máa jọ kà. Ibo níbẹ̀ ibo ẹ̀ get ṣé àlùjọ náà níbẹ̀ yẹn àbí ibo. Ibo ṣé ibi tí wọ́n á ti kó àwọn everybody wá. Ibi tẹ́ wà yìí ní ẹni ibi tẹ́ wà ibi tí wọ́n wà tó máa kó wọn tó ló máa kó gbìyànjú wá. Wọ́n ní everyone will be brought. No síbo lọ́lọ́ máa kó wọn wá ibo ẹ fẹ́ máa fò bẹ́ẹ̀ ni. Ẹni sùúrù. Everyone will be brought to hell. Ẹni sùúrù kí ni Yorùbá hell yẹn. Iná. Kí ni Yorùbá gbogbo èèyàn yẹn wọ́n máa kó gbogbo èèyàn wá síbo. Wọ́n máa kó everybody wọ́n máa kó gbogbo everyone wá sí ibi tí iná wà. Does that mean they are going to enter it? So okay ms ẹ ṣí Sahih Buhari yẹn ẹ ṣí volume 1 book 12 number 770 ẹ jẹ́ kájọ kàyín náà lè ṣí lọ́dọ̀ yín Mr. Abdulateef Sahih Buhari
volume 1 book 12 number 770 ẹ jẹ́ ká jọ kà. So àmọ́ kan tó ṣe error yìí so tí ò fi ṣe. Kí àfàwà Abdullateef kí wọ́n yá lọ máa dárun gbà wọn sí dáadáa so ara àwọn kan tó tètè jóná nìyẹn o. Kò sí everybody, kò sí àwọn mùsùlùmí wọn ò lè wọnú àwọn tí wọ́n ní wọn ò wọnú náà ó ti ibi tá àyà tẹ ẹ má bínú Mr. Abdullateef ẹ má bínú then àwọn ẹ̀yin ẹ̀rẹ́ tẹ̀ ń gbọ́ wa mi ò mọ̀ bóyá mi mọ̀ bí kìíní ṣe sound o fúnra ara ẹni àwọn ọlọ́kà yìí pé everyone will be brought to hell fúnra ara wọn ni wọ́n kà ó àwa bí yín pé ẹtú everyone will be brought to hell okay tí n bá sọ pé everyone will be brought to má bínú nǹkan tí àfa ìsọ òye yìí ẹni sùúrù gbogbo ọ̀nà máa kànáà bí mọ̀ ẹni sùúrù tí wọ́n bá sọ pé everyone will be wọ́n ṣàlàyé nǹkan tí òye wọn fún wọn ni wọ́n máa wá náwó kànáà torí ànábì inú náà nílé ẹ̀ wà. that mean they will enter it. Mr. Abdullateef ẹ má worry tí n bá sọ wípé mo fẹ́ kí Mr. Abdullateef ẹ bá mi tú kínní tí n bá ní everyone will be brought to London kí ni ìtumọ̀ ẹ̀. Mr. Abdullateef ṣe wà bẹ́ẹ̀. sálọ wọn bá àdọfẹ débẹ̀ wọn bá wọ mọ́tò wọn bá wọ kàdà. everyone wọn ṣe kí ni. everyone will be brought to London. ẹ bá mi tú mo kàn ń béèrè question. kí ni ìtumọ̀ nǹkan tí mo sọ. gbogbo èèyàn máa wọ everyone everybody gbogbo èèyàn pátápátá wọ́n máa dé London. Everyone will be brought to hell. Everyone will be brought to hell. Kí ni ìtumọ̀ ẹ̀? gbogbo everybody máa dé ibi náà wọ́n máa dé ní but wọn ò sọ pé everybody will be brought. ẹ̀ẹ̀kan yẹn ẹ̀ sọ pé wọ́n máa débi London o bọ̀ǹgbà tó débi hell ẹ̀ sọ pé wọ́n máa dé. There is even between the two now. Okay, tí mo bá dúró ṣé kìí ṣe tí mo brought mi débi ṣé mo brought mi débi náà ni. irọ́ ti báyé irọ́ ti báyé ẹni sùn there is something now. inú náà ilé ẹ̀kẹ́ wù lórí ẹ̀. lólè ní bàbá yìí. wọ́n ti ń gbọ́. bẹ́ẹ̀ ni bàbá yìí. ẹ máa tún gbọ́ Mr. Abdullateef. ó ń bẹ ibùsọ̀ bu ẹ̀ ni. Mr. Abdullateef ẹ máa. Mr. Abdullateef ẹ má ẹjẹ kó sọ̀rọ̀ bó ti fẹ́ ya wèrè ó ti parọ́ iná ló ń lọ. msc ṣáàdìsì yẹn fún ó ti fẹ́ máa sọ́ dìjà jàre. mi sọ dìjà bọ̀ ní tó wà bẹ́ẹ̀ ni pé tí wọ́n sọ. Mr. Abdullateef ẹ má worry ẹ wo tafsiri yàrá àbájá ìjọ. ẹ̀yin ò fẹ́ Mr. Abdullateef tí wọ́n mì báyìí everybody will. Mr. Abdullateef ẹ má bínú ẹ wo tẹfsiri tó wà lẹ́gbẹ̀ẹ́ yín òkè lẹ́wà. ṣí àṣàṣàdìsì yẹn fún àfààyè tó náà. mo máa ṣí fún ẹ wo tẹfsiri yẹn tẹfsiri Jalalain yẹn ó ní there is not one of you but shall come to it kò sí kankan nu yín ẹ máa débẹ̀ that is shall enter hell ẹ máa wọ inú.